ẹ̀kọ́ àtàrọ̀ ọgbà ẹ̀ tí wọ́n wà ọdọọdún bí àmọ̀kù ẹ̀ka kíra wa pé a kú múra ọdún pé a dẹ̀ tún kú ọdún mo ti wà ní ẹ pé mo sọ fún yín mo ní mo wà lọ́dọ̀ bàbá mi gbogbo ẹni tẹ́ni bàbá ò tí ì dé wọn ò tí ì ṣe kíní kan wọn ò tí ì ṣe gbá tí ẹ ti rí báyìí bàbá ti kíni bàbá ti dé o bàbá fún àwọn tó ń wà fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tó ń wò wá. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ láǹfààní láti máa gbọ́ mi pé akóyédé àkókò yìí o Olúwa Olódùmarè yóò wà pẹ̀lú gbogbo wa o. àmín 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 ẹ káàbọ̀ láti ìrìn àjò tí ẹ lọ báwo ni ìlú France báwo ló ṣe rí. àmín 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 ọ̀dà ẹ ṣeun bàbá torí àwọn tí ẹ̀yẹ́kàtì ẹ̀kọ́ bá mi kí àwọn mùsùlùmí kí kú ọdún torí ọdún ti bẹ̀rẹ̀ báyìí. mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí pé ẹ kú ọdún léyà ọdún ayọ̀ láṣẹ ọdún ọ̀yàbọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá yẹ òyí àwa ọmọ ẹ̀sìn mọ́ méje pé àwọn ọmọ ẹ̀sìn ń bá láwọn ọmọ ẹ̀sìn àti kí àgbàlagbà rè mí náà ọlọ́dún owó dàgbà rí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá yẹ òyí àwọn ọmọ ẹ̀sìn mọ́ ẹ bá kíyàn pé ọdún ọ̀yàbọ̀ tàbí ẹ bá kíyàn pé orí tọ́lọ̀ ṣe fún yàbọ̀ orí ní ọ̀jẹ̀ ìtumọ̀ ní pé gbogbo alamọ̀ pé yàbọ̀ bí obìnrin ni òun ló lè reproduction ni àjẹ́ pé tàbá sọdún èyí tálágbára Ọlọ́run ọdún yà tó bí ọdún mi Ọlọ́run ní ṣe ní ẹyọ kan tó kù tá a ṣe láyé àgbàgbèrè báyìí ọdún ọ̀yà bọ̀ fún gbogbo wa o ọdún ó sì rọ̀ gbogbo tá a lé lé tá a bà tẹ́lẹ̀ rọrùn Ọlọ́run nítorí àwọn tó wà ní hajj Ọlọ́run ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ó gba ẹ̀sìn wọn Ọlọ́run gba lẹ́sìn fún wọn yóò jẹ́ wọ́n máa ṣe yóò jẹ́ wọ́n lè ṣe jálẹ̀ gbogbo tẹ́ bá ṣe Ọlọ́run ó gbà Ọlọ́run ní í ṣe láti àlọ́mọ fún wọn ẹni tí lọ tẹ́lẹ̀ Ọlọ́run ti jọ lọ àwọn tí ọ̀lọ́ ti ń jà máa Ọlọ́run jẹ́ wọn lọ àwọn tó wá lọ Ọlọ́run darí wọn padà sí láyọ̀ àtàlà àfíà àwọn tá a bẹ́ẹ̀lẹ́ náà tá a lọ bì kankan ayọ̀ ni wọ́n bá wa náà wọ́n wá kí ẹ̀yin tẹ́ yẹ Kristẹni náà nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rẹ̀ ọdún fún mi lọ́dún tó rẹ̀ fún mi lọ́dún ẹ̀mí ìfowóránṣẹ́ táwa náà tó lè ṣe àtúnfọ́ ẹlòmíì bẹ́ẹ̀ náà Kristẹni wà nù wọn Mùsùlùmí náà wà nù wọn ṣùgbọ́n Kristẹni ti ẹ̀ pọ̀ tó Ọlọ́run ló fún mi lọ́dún ẹ̀mí táwọn náà lágbára Ọlọ́run àmín 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 ẹ̀mí táwọn náà àmín 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 náà ò ní táwọn yín àmín 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 nítorí òkun àmín 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 àbùdí ntọ́lọ́sà àmín àmín ẹni kí rojú ọgbẹ́ àná lára omi jíjẹ ti mú náà àṣírí yóò bò dálẹ́ ní àmín 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 àbùdọ́lù ìṣàkó dì ìgbín àṣírí yóò bò dojú alẹ́ ní àmín 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 àkóṣàṣà mọ̀ra ọ̀gbẹ́rí àti iná àti lò ẹ̀yìn gbẹ̀ngbẹ̀ rere lórí àmín 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 mo ti sọ fún yín tọkàntọkàn Ọlọ́run jù sẹ́mọ̀ yín lára àmín 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 mo ti fẹ́ kó rí fún ọlọ́dún bẹ́ẹ̀ fi mi àmín àmín sẹ́bẹ̀ lágbára Ọlọ́run àmín 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 ó dá ẹ ṣeun bàbá àwọn èèyàn ti wálé látàbíjan láti Amẹ́ríkà láti Èkó tán wálé ọdún wọ́n wá ń pè mí wọ́n á ní ọdún wa ń tà sí bàbá máa ráàyè dá wọn lóhùn kí káwọn tó padà wọ́n á ní lẹ́yìn ọ̀la tó bá tún fi lè di Monday báyìí ábàmí ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n wá láwọn òrò bẹ́ẹ̀ mo wá fẹ́ pé kẹfẹ́ nu ara yín sọ fún wọn. bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run wà pẹ̀lú wa ayé Al-Qur'ani Karim bàdà bismillahir rahmanir rahim wọ́n ní yẹ́sẹ̀ àlùmù má fi sàmáwá àti wà má fẹ́ láàrin kúlà ìyá omi wà fi sáání lábí ayé yálà ìrọ́bì kan wọn tó kẹsì bá a ní. lẹ́yìn ìgbà tá a wá sọ lọ́dọ̀ Ọlọ́run kú lọ́dọ̀ Èṣù abẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run wa ọba àdókè ayé ọba àsàkè ọ̀run Ọlọ́run yẹ́sẹ̀ àlùmù má fi sàmáwá àti gbogbo àwọn tí ń bẹ ní ọ̀run lọ́hùn bẹ́ẹ̀ni ní sẹ́mà lọ́hùn àsàmúwíyà àwọn ará sẹ́mà àwọn tá a lè rí àwọn òbí wa bí a màláíkà bí àwọn àlùjànnú àsàmúwíyà làwọn. màmá fìlàdì àti àwa ènìyàn àwọn tá à ń gbé orí ẹ̀pẹ̀ òkè ẹ̀pẹ̀ tá a lè ríra wa báyìí. yẹ́sẹ̀ àlù wọ́n máa ń tọrọ ọ̀ràn lọ́wọ́ wọn tọrọ àdúrà lọ́wọ́ Ọlọ́run lóòrèkóòrè nígbàkigbà àmọ́ kó lè yá omi wà fi sáájú ojúmọ́ lọ́run ó ṣiṣẹ́. ǹjẹ́ èwo nínú ìdẹ̀rọ̀ Ọlọ́run tá a lè dárọ́ mbẹ́ tó náà kọ́ ni pé àti bẹ̀rẹ̀ iṣẹ́ o Ọlọ́run ní bá wa ṣe ẹni tí bá wa ṣe ẹni tí mo fẹ́ fà yọ náà yá ni pé ọba tí ń bá wa ṣe é bọ̀ tí ò ní sọ pé òun ò ṣe mọ́ kọ̀ dáwọ́ sẹ́dún gbà kọ̀ọ̀kan lọ́wọ́ pẹ̀lú àdúrà lóògùn ọ̀sán báyìí. pé gbogbo àwọn tó wálé ọdún kí tán bá yọjú ó dà ẹ ṣeun àwọn tí ò wá rẹ́ran pa lọ́dún àmọ̀ràn wo lẹ́fẹ́ fún bàbá. kí sórí ibú kí nǹkan ṣe lọ́dún lẹ́yìn ẹni tí ò rẹ́ran pa
tó jẹ́ pé àsìkí lọ́lọ́run fi díẹ̀ mi fún un kọ́ ọmọ àìrí owó àìrásìkí àwọn babaláwo àwa súnmọ́ àwọn àgbà owó ń jọ̀hún àbàbá wa bí a bá dáfá báyìí para wọ́n kọ́kọ́ lé ikú lórí ni àrùn lórí ni ọlà lórí ni ìyàwó wọn lè tó bá wá lé báyìí bá ti tutù tán tí wọ́n bá wá rí ṣe tó babaláwo àwọn àgbà wọ̀ bá rí ṣe ń jọ̀hún wọ́n ní fáńsà ìkú lọ́wọ́ Ifá sá ìkú lọ́wọ́ tọ́lọ́ wọn lẹ́lẹ́yìn ọba Alékeọlá tó bá fẹ́ dáàbò bò yàn ìgbà míì àrísìkí tó lè méwu òjijì tó lè mẹ́mí lọ Ọlọ́run lè hánà rẹ̀ fún yàn téèyàn wá ṣaláì ní àwọn àgbà kan sígbà kan ẹ mọ ìjọba adédàlẹ́bi Olódùmarè yóò mú gbàtọ́ náà dé ìta ló lọ yìí Olódùmarè ó kó orílẹ̀-èdè wáyọ ẹ tó ti ní ọlọ́jọ́ ọmọ ní sí èyí tí ò ní Ọlọ́run pèsè fún àmọ́ kó mọ́ ronú lódì kó sì mọ́ sáré lódì gbogbo létòlétò gbogbo nǹkan la dásìkò fún àsìkò òjò àsìkò ọ̀dá àsìkò ẹ̀rùn ìgbà òjò ìgbà ẹ̀rùn ìgbádùn mi mo gbádùn yín bàbá bàbá abẹ́láyé bẹ́ẹ̀ ni bàtà àtòrí sí mọ́ ìgbà ìkórè àti ìgbà ìfúrépè Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. àmì ọ̀dà ẹ ṣeun bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà mi sọ àdúgbò yín bàbá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kẹ́lẹ́ pè mí sí ní 082 335 335 80 80 664 664 082 082 335 335 80 80 664 664 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì ní 082 20 20 40 40 59 59 54 54 082 082 20 20 40 40 59 54 54. ẹ̀yin èèyàn wa mo ní ọ̀rọ̀ ìmọ̀ràn kékeré kan gbogbo èyí tí Ọlọ́run bá kádàrá kẹ́ ẹ lè pa ẹran iléyá kì í ṣe fún mo fẹ́ jẹ ó wà fún ìtọrẹ àánú rẹ. ìtọrẹ àánú. nínú ẹ̀sìn mùsùlùmí. bẹ́ẹ̀ ni sà. ẹ̀sìn mùsùlùmí wọn ò ka ìta ẹ̀jẹ̀ sílẹ̀ kún nípa ẹran iléyá púpọ̀ bí àwọn bàbá wọn oníbílẹ̀ ni wọ́n mọ ìka ta ẹ̀jẹ̀ ẹran sílẹ̀. ṣé rí tá a bá ta ẹ̀jẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹran tí a pa ẹ́ tá a ṣe tá a há bẹ́ẹ̀ ni. àwọn èèyàn gbà á ẹtí òní ó jẹ afárá àdúgbò ẹni ó fi há jẹ òótọ́ ni àwọn ará ayé ló sì yẹ fún. àwọn ará ayé ló sì yẹ fún. ẹ̀jẹ̀ tó dálẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn kan ń bẹ àwọn ará sánmọ̀. oúnjẹ wọn ni. oúnjẹ wọn ni. bẹ́ẹ̀ ni. ẹbẹ ẹgbọ́n táwọn babaláwa ni bójú fá bá bẹ́ẹ̀ di àárọ̀. bí kò jìjì bá ń bọ̀ bẹ́ẹ̀ bá ti tàjẹ́ lẹ̀ ikú a máa súnra kìtì ìbá ti ṣe kú kádàrá. bí àwọn òjijì bá fẹ́ sẹ́yìn àwọn àwọn àlejò wà ní ẹ̀pẹ́ ẹ̀nẹ́fì tuntun fún. Ọlọ́run sì dáwọ́ bí dúró ọ wà nínú bíbélì náà nígbà tí wàhálà dé báwọn ọmọ Íjíbítì tó máa pa kíni ẹran ó sì máa fi ẹ̀jẹ̀ rẹ̀ sàmì sílé kọ̀ọ̀kan ikú kẹ́kọ̀ọ́ ò sì pa ẹni tó bá ti rí àmì ẹ̀jẹ̀ tó bá ti rí àmì yẹn lẹ́nu ọ̀nà rẹ̀ òwe ní ẹni tó dẹ̀jà tí ò fi yọ sàmì ẹ̀jẹ̀ yẹn síbi ó bá lọ́ngbà yẹn. so àwọn bàbá wa ní irú ìbílẹ̀ wọ́n nígbàgbọ́ nínú káta ẹ̀jẹ̀ sílẹ̀ pọ̀ kìí ṣẹ̀jẹ̀ ìyẹn o ẹ̀jẹ̀ ẹran sílẹ̀tọ̀ tọ́lọ̀ sílẹ̀tọ̀ àwọn bàbá wa lẹ́yìn Yorùbá làwọn máa ń lé wò ó béèrè lọ́wọ́ ẹlẹ́dà irú ẹran kò mú irú ẹyẹ wo ta lè fi sàrà fúlágbájá tí ó fi bẹ́lẹ̀dà rẹ̀ lé mọ́ nílànà mùsùlùmí akásàdúà nǹkan kùránì ìtàjẹ́lẹ̀ tó bá wù ọ ni wọ́n pè kíní ẹ̀ ní àlàáfù ìgbéfúyẹ́ ìmójúkúrò fún yàn ọwà àmọ́tà bàbá wa lẹ̀ Yorùbá ẹ̀yìn èèyàn wa ẹni bá pẹran. bẹ́ẹ̀ ni sà. tó bá pa ẹran sílẹ̀ kó má jẹ àjẹdùn. kó má jẹ àjẹdùn. kí ni túmọ̀ rẹ̀ bàbá. ẹ̀sìn ló kó bá ọ̀pọ̀lọpọ̀ yàn nínú ayé lónìí àjẹdùn. téèyàn bá tó bá jẹ́ bí oníbílẹ̀ tó bá pẹran. bẹ́ẹ̀ ni sà. gbogbo ilé lọ gbọ́dọ̀ há sàrà fún ìyá ọlẹ́ ọ̀kan tí òró pẹran wáyà ọmọ ẹ̀rọ kan ọ̀wá fún lẹ́ran alágbára sí ni èyí. wàhálà dé. nítorí pé ọjẹ ẹran dùn fẹ́ kó fún òfun wọn máa bá ń tó dáa jẹ. wọn máa bá ń tó dáa jẹ. àwọn babaláwo wọn máa léwu ẹ máa ń lágbájá ìwà àlàsẹ̀ ìṣọ̀ gbádùn
sọ́sì ayé ni jẹ́wọ́n ní ìjà ayé ni tí ń sẹ́yìn àbí ìjà àárọ̀ ọ̀run tó bá ní ìjà ara ayé ni wọ́n wà máa lé wò àwọn fà ní ìgbéni kan ní àjẹdùn ní Ifá máa mú àjẹdùn nǹkan kan bẹ tó fi dùn ẹnìkan ó yẹ kó pẹran ó yẹ kó há sára ó há kò fẹ́ nìkan àbí kó sì náwó kó má kó jẹ níbi tó yẹ kó gbé dé ìnáwó fi léwu pọ̀ Ọlọ́run Olódùmarè yọ wá pẹ̀lú wa o so ìmọ̀ràn pàtàkì ẹ̀yin olólùfẹ́ ni mo fẹ́ fún nímọ̀ràn. àwọn olólùfẹ́ wa. àtàwọn olólùfẹ́ síra wọn kọ́pù tọkọ-tìyàwó tí ń wọ́ ọmọ lọ́wọ́ tí wọ́n fẹ́ sun wọ́n mọ́ tàbí àwọn ọ̀dọ́ tí wọ́n ń fẹ́ ọlọ́mọge sẹ́mi bóyá sì kọ́ ọdún pọ̀pọ̀ sísẹ ọdún lónìí ẹja pàdé ọdún léyà ẹ̀yìn pàdé lábìjan ń wà lé ọwọ́ alọ́kọ ẹlòmíì wà láti ilẹ̀ Haúsá ọwọ́ alọ́kọ ẹlòmíì wà láti ilé òyìnbó tó wà lọ́kọ àmọ́ bẹ́ẹ̀ bá pàdé níjọ́ léyà kò dáa kí ọkùnrin àtobìnrin kí wọ́n ní àṣepọ̀ kásìkò náà wá doyún o. bàbá ní ọjọ́ kò dáa. ìmọ̀ràn pàtàkì láti bá sọ̀rọ̀ nípa egbòogi nígbà tá a bá sọ tó tán láti máa tọ́jú àwọn wẹ́wẹ́ láti tọ́jú aláboyún ká ṣe ká bóòlù ṣe wà àtàgùn bá ṣe tó àgùn jọ̀hún ká sọ ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ ìmọ̀ràn pàtàkì ni bí èèyàn bá bá obìnrin ṣàṣepọ̀ níjọ́ ọdún léyà bẹ́ẹ̀ni bá a sọmọge bá a ṣe ẹlẹ́tọ̀ rẹ ni ìdílé kan tó ń bá ilé dúró tó bá bímọ náà ẹ̀jẹ̀ yẹn náà máa ta sílẹ̀ ẹ̀rù pé orílẹ̀-èdè wa ṣe rí ẹ̀jẹ̀ yẹn ọjọ́ àwọn èèyàn lójúmọ́ ẹ̀jẹ̀ á tún kìlọ̀ fúnra wa ká má máa fọwọ́ ara wa ṣera wa gbogbo nǹkan kan ní kádàrá o Ọlọ́run bá dẹ́gbà gbé ètò ká ahọ́n méjì Ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú Kùránì àti inú Bíbélì ọba àwọn tó gbọ́n sọ̀rọ̀ ó sì bá àwọn tó tún gbọ́n dàkejì náà sọ̀rọ̀ bí làkàkà ló kó bá ṣe mọ́ ni kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ sallallahu alaihi wasallam Ànábì ní Ọlọ́run pa òun láṣẹ láti máa bá àwọn ènìyàn òun sọ̀rọ̀ bí kọ́dírì òkú lè bí làkàkà yọ̀ láti mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó ní làkàkà ìtàbá súnmọ́ Ànábì Muhammad ọ̀sọ̀ ní ọ̀rọ̀ tí ó bá wọn sọ tí wọn ò ní gbà Ànábì yìí sódì bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀jọ̀gbọ́n àfáàfà ọ̀rọ̀ gbangba ń bẹ ọ̀rọ̀ kọ̀rọ̀ wà bẹ́ẹ̀ náà làwọn ọ̀jọ̀gbọ́n nínú Kristẹni tó jẹ́ wòlíì tẹ́ kọ́ṣẹ́ pásítọ̀ ìtẹ́ fi lè ṣe wàásù lórí píù ọba lọ́dọ̀ àwọn bá ń lé wọ́n fún ọ ní mọ̀ràn gidi èyí sẹ́ wọn ni wọ́n ń ṣe lórí píù àfáàní wà sí sanjọ́ àrẹ nǹkan ní ṣe wà sí sẹ́ẹ̀ ní ṣe lọ́wọ́ tọba lọ bá ń lé àfọ ẹni mọ̀ràn gidi tó fi lè sọ́yàwó ẹ̀rù àtọmọ rẹ̀ ẹ̀gẹ́ ti bá wọn. bẹ́ẹ̀ ni bàbá. ká mọ kíntàjẹ̀ sílẹ̀ mọ́ máa pọ̀ sí lójú wa mọ́ pápá nílò nínú ilẹ̀ Yorùbá ọmọ tí wọ́n bá lóyún rẹ̀ tán dàsẹ̀ rẹ̀ lọ́jọ́ léyá bí wọ́n ṣe dú àwọn ẹran káàkiri tí èèyàn kú púpọ̀ bẹ́ẹ̀ ni bí ó sì máa pààyàn káàkiri tí èdè èèyàn níjọ́ lójú. fọlọ́ abẹ́yìn ọlọ́jà sọdún ayọ̀ ìmọ̀ràn ńlá lélẹ̀ bàbá ọdún ọ̀yàbò fún wa o olódùmọ̀lẹ́ wa pẹ̀lú wa ó kọ́ tẹ̀lé ní aláàjì Dr. Suleiman Lawal ọmọ yìí ló gbọ́mọ̀ sọ òkè yìí pé ọdún ayọ̀ láti sálámù. ọ̀dà bàbá ti kí wa ibikíbi tó bá ti ń bọ̀ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé òun lọ sí ọ̀dọ̀ Alhaji Suleiman Lawal lẹ́gbẹ̀ẹ́jì Ògbómọ̀ṣọ́ ọlọ́kadà máa sí kíni ó máa gbé ndé ọ̀dọ̀ wa. ẹ mú wa jọ Thursday Friday. kọ́mọ̀ wà ní ọjọ́ Àlàmísì àtọjọ́ Jímọ̀ ẹ ṣeun. ẹ ṣeun.